tell you once I'm online. Once you go live, I can sit on my phone so I can watch and tell you if the audio is clear. Okay, I'm going live now. Okay, I've not got notification yet that you're live. Okay, it says you're live now. Okay, I see you. Okay, the audio is working. The audio is working. Yeah, somebody already clicked in. Yes, I know. Yeah, somebody already clicked. Yeah, so your audio is working, so you don't need me, sir. You don't need me. Everything is working fine now. All right, bye-bye, sir. Enjoy your show, sir. No, let me say something to her. You listen if you are hearing. Yeah, I can hear you. I can hear your voice. I can hear your voice on my YouTube. I can see you on YouTube. I can hear your voice on YouTube. So let me start and see whether if you are getting me. Edohia wabedene wabowe o wabava wabota o de wahia ma wahia dongi ere wabedene o tema osunde obokia o Susan omo se obokia o edin wani ro wa ha ere ba wabokia o wahemenita. Okay, yeah, Michael Williams. Okay, you can hear us. You can hear me. Thank you very much. Okay, I will say, Wabokian, o, they were Yama, Waganeru, and I asked, oh, I'm going to say, oh, yes, Richard Osunde, oh, yes, good, Wahia, Waganeru, Sanera, Sanoma, Sanu, you know why. Where say, oh, Sanubali Rama, Marie, my other worker, to get back in ma, Yevon Hunima, in Jesus Christ on Yama. He said, "Why he said, oh, anyone in the wa, why no, to Tava, why he so, why having it? Why he so, where, who's that not better? I'm not better, Manari do Ibota, Wana, and Wama having it. So, then you were having it. Abu Sawan, you having it. Lakoyo, na madogbe do names, be na kaweji, ni mauzo la nogbera, ne ebo mana hemenita, iho na were gbewe, ikame oga, no me, emina na ye, oku, not here, na uzo la nogbera, not here, ehi, na were gbewe, runda, ebo mana hemenita, I remember very ladia, ebo ye hemenita. So if now na any do not mebe o de ogungan where is up power where is the number wa ho wa be bokia o aso boy gbebe no kaye o Ọba Kàwáyé adegaya iyi sagbon yi na we ka bo gba akuto nuwe ya yi go gba wo Ọba Kàwáyé na wa ya ka ina ya ka ewe Ọba no ta aya we mi wagbon aye o agbon Ọba o te na ya we mi be agbon aye Ọba Kàwáyé ka deni we ya yo gba bo yi sagbon yi Ọba Kàwáyé okay o goye wo goye va goye ha goye na goye sa goye gone ni me ya yi go gba o enu pogisan
Nkpokisa. Obia. Oghe. V-A-I-G-A. Ọba ọ̀ha we ayé. Oko. Ọba ọ̀ha we ayé. Bẹ́ẹ̀ ẹsẹ̀ òsìgbò ọbọ̀kẹ́ o dóde bàmá wẹ ọbọ̀kẹ́ ayíde bàmá yìí abùsọ̀mà ọ̀gbẹ́ ẹsẹ̀ òsìgbò ọ̀gbẹ́ ìyá ìwé dé bàmá yìí ìtsàdùsùndé ọ̀gbẹ́ wọn bẹ ìwé dé bà ẹ o wọ́n yín àyà àgbẹ̀ ó ṣàgédú wà ọ̀gbẹ́. Wakubwa divyedo ewanta oba kawaye wayawe ise obede o ọba dagbon oko ọba dagbon ọba dagbọn báyìí yá ká ọba ẹfẹ yọgá gbọn náà yá fẹ ọbùn ọba náà zẹ agbọn wé agbọn orí yẹn ọba dagbọn yíyẹ nagbọn yìí o bẹ́ẹ̀ nàdó yá gùn án bẹ́ẹ̀ nàdó yá hẹnì dèrèwẹ yà yọ gbàbọ yíyẹ nẹ agbọn yìí o. Ọba dagbọn yé dagbọn yọkẹ́ o góyè wo góyè va góyè ha góyè nẹ góyè sàn góyè gọ́ ọba dagbọn kẹ́yìn o nukpoge nẹ ẹ̀mẹ̀zẹ̀ nukpoge nẹ ọbi ọzi agbi ọ̀nì ọba. Ọ̀zẹ̀ agbọ̀n ọba ọ̀zẹ̀ agbọ̀n ọba ọ̀zẹ̀ agbọ̀n wáyé dé bàbá yín ọ̀sàgẹ̀rúwà ọ̀wé ẹnìmọ̀fẹ́ ìrọ̀ náà ẹ̀rọ iná dẹ́ni ok abùsọ̀mọ̀ ọ̀gbẹ́ òtúndé ọ̀gbẹ́ ọ̀sàgẹ̀rúwà ọ̀gbẹ́ ẹ̀sọ́sìgbò ọ̀gbẹ́ yẹ́ ẹ̀ náà gbèrè wàbúkẹ́ ìhàn òbọ̀bọ̀. Ọba dagbọn ọba èdè o òpénì nàkí o òpénì ẹ̀wọ̀n níbí ń wá àwọn náà òpénì ọba zẹ́ẹ̀. Kàbọ̀tì àwọn òyà o yìí sàn gbọ́n yìí sàn ọ̀pá gbàbọ̀ ọ̀pá ọba zẹ́ẹ̀ ìwé yẹ yọ gbàbọ̀ yìí sàn gbọ́n yìí o ọ̀kẹ́ àwọn ògóyè owó ọ̀kẹ́ àwọn ògóyè va ọ̀kẹ́ àwọn ògóyè ha góyè nẹ ọ̀kẹ́ àwọn góyè sẹ́n góyè gọ́ọ̀n ọba zẹ́ẹ̀ bínú ya gùn à ẹ̀yẹ́ nínú alágẹ̀ ọ̀gá yóò ìbẹ̀nzẹ́ bọ̀ ẹ̀ nùpọ̀gìsàn ọba zẹ́ẹ̀ ọ̀bí ọ̀zì ọba ọ̀zẹ̀ mami ẹ̀ okòwò òpè ní náà ẹ̀wọ̀ yà wá yí rẹ̀ ọba zẹ́ ẹ̀nàdó yà kà ọba ọ̀zẹ̀ èmi yà fẹ́ náà wù ẹ̀yígò wù ayẹ́tì wù ayíyànmá wù ìrọ̀pamọ́gba ọba náà ìdókà náà wù ẹ̀bẹ̀ rí ọ ọba ọ̀zẹ̀ òkó nùpọ̀gìsàn àìdèbàwẹ̀ ẹ̀sọ́sìgbò ọ̀gbẹ́ Osunde ọ̀gbẹ́ abùsọ̀mà ọ̀gbẹ́ Sagioduwa ọ̀gbẹ́ ẹ̀ níwágbẹ́
Opoboni ene. Oba oze. Yo. Ko. Ona. Eva mahanze wo gba. Eva. Oba uyedo. Oba uyedo. Eva ogba wo. Oba uyedo. We ka bogba okotowo o. Eva maya yi ogba wo. Eva maya yi ogba wo. Okia o goye wo. Oko goye eva. Okia o goye ha. Okia o goye ne. Going, gone. Eva maya yi ogba wo. Eva ni o nukpogi ha. Nukpogi ha. Obi a o ri u yi i edi o. Ọba ọ̀rù yedo. Ọba ọ̀rù yi edo. Bẹ́ẹ̀ nọ́kà ẹ̀ náà bẹ̀ ẹ̀ nùpọ̀gẹ́nẹ̀. Ọ̀bí à ọ̀ rí u yi i ẹ̀dí o. Ọba ọ̀rì uyi edo. Ọba ọ̀rì uyi edo. Mami, ọwọ́ rẹ̀ gbà. Ha kere nẹ̀. Aide bawin. Abutsawa. Owe nukpogi nẹ̀. Kere nukpogi se. Ise ere wa na wa abutsawa. Oh, is that it? Yeah. Okay. Nukbogi ne. Oni gbabo. Nukbogi se magba. O magba gay. Obi a. Ori uyi edi o. Oba ori uyedo. Oni magba. Gedon gba. Obi a. Ori uyi edi o. Ọba ọ̀rẹ́ uyi ina ẹ̀rọ number 5 uyi edo ami bẹ́ẹ̀ number 5 yìí ni ọmọ gbá ẹ̀rọ àgbẹ̀ bá lè yọ ọ̀nà ọ̀wẹ́ uyi edo uyi ọ̀rẹ́ edo ọ̀rẹ́ number 4 ọgbà wọ. Ọba ọ̀rẹ́ uyi edo ẹ̀dẹ́rẹ́ number 4 kiri number 3 number 5 ma gbà. Okay, Abusawa 4 and 5 number 4 gbà number 5 ma gbà. Osunde 4 and 5 number 4 gbà wọ number 5 ma gbà. Ẹ̀sọ́ ti gbó 4 ọ̀pọ̀ gbà Ọ̀tàjọ́dúnwà 4 and 3 ọgbà ọwọ́ àgbẹ̀fọ̀ Ọ̀tàjọ́dúnwà ọgbẹ̀fọ̀ àpòbọ́ ni bíẹ́dó òṣìṣẹ́gbà ẹ̀wọ̀n ta ẹ̀dí ọ̀nà ọba ìṣàgbọ̀n kó ọba ìṣàgbọ̀n kàbọ́ọ̀dì ọ̀yọ́ ìhá ẹ̀yìn máa ń zẹ́wọ̀ ìhá máa ń zẹ́wọ̀ ọgbà wọ ọba ìṣàgbọ̀n yíè nágbọ̀n yìí báyìí yá ká ọwọ́ ọba ìṣàgbọ̀n ayọ́nìkà wẹ̀ ẹ̀ má gbọ̀n náà ààrẹ ìtayọ̀tà rẹ̀ àkàrọ̀bá ọ̀nà gbà
Oba ise agbon ya. Nundawo when manedo ya yi do ise agbon e wa ni so arbona so agbon ana yagbon e manata wo ba ise agbon wata no e ha me ya yo gba wo we na yagbon ka bo jian o yo o oba ise agbon okay o goye wo goye va goye ha goye na goye sa go e had maze oye number 2 number 3 number 4 obi a rí i sí i a gbin ọní ọba ìṣe àgbọ̀n ọdún náà number 3 obi a ọrí èé yìí sí i a gbin ọní ọba ìṣe àgbọ̀n òkó number 4 obi a ọrí i sí i a gbin ọní ọba ọ̀rìṣìàgbọ̀n bẹ́ẹ̀ àìgbẹ́ àìyè bọ́bà rẹ̀ ẹ̀sọ́ òsìgbò ọ̀gbẹ́bàwọ̀ kọ́ńtàn àbùsọ̀mà 2 3 4 ọ̀gbẹ́lẹ́yà ọ̀gbẹ́ òṣàjòdúwà ọ̀gbẹ́lẹ́yà ọ̀gbẹ́ òṣùndé ọ̀gbẹ́lẹ́yà ọ̀gbẹ́ òkó ìyẹ́dò yíyá ènìyàn náà àpòbọ́ ni ìyẹ́dò Chegua aí! O Coven. Tá cooking. Ọba pọ̀lọ́. Kó. Ọba pọ̀lọ́. Iye nagbọ̀n yìí. Eva mẹ́yà yọ gbàbọ̀. Iye nẹ agbọ̀n yìí. Eva mẹ́yà yọ gbàbọ̀. Ọba pọ̀lọ́. Okay, goye wo, goye va, ha, goye ha, goye na, goye gone. Ọba pọ̀lọ́, báyà kàí. Oghe ọba. Oghe ọgẹdọhìá. Oghe na orí kàí ẹbọ orí ya fẹ ẹran lẹgàdo. Ọba gẹlẹ pọ̀lọ́. Nukwu jẹva. Ọbí a pí ọ̀lí ọba pọ̀lọ́. Nukwu jẹva. Ọbí a ọpí ọ̀lí ọba ọpọlọ. Adẹ́rẹ̀ ọba ọpọlọ. Ìdí ọwà náà. Àìdèbàrẹ̀. Ìṣàdọ̀súndé ọgbẹ́. Àbùsọ̀wọ̀n ọgbẹ́. Ẹ̀sọ́sìgbò ọgbẹ́. Ṣàjọdúwà. Ṣàjọdúwà wé 3 and 4. Ṣàjọdúwà. Nukwoge ha na magba. Ọbí àpí ọ̀lí ọ̀rí. Ebo ọ̀rí arụnayọ. Mami ebo ọnya nọ na. Manedo mari arụyọ ima. So nukwoge nne. Adege ọbí ọpí ọ̀lí kebe nukwoge va. Mari arụyọ. Osunde ọgbẹ́. Abùsọ̀wọ̀n ọgbẹ́. Ẹ̀sọ́sìgbò ọgbẹ́. Ṣàjọdúwà ọ̀nà yẹ number 3 náà àríyá wà. Ọ̀pọ̀wọ́ ni bí ẹ̀dọ́ òyà máa ọ̀wẹ́ sí kòkíán. Ọ̀pá ìkẹ́ ọ̀pá ìkẹ́. Ọba ọ̀gẹ́dọ̀ ẹ̀wọ̀n ta ìṣẹ́wọ́ gbọ́n yìí. Eva ẹ̀mà ya yọ gbàbọ̀.
Oba Oghe do. Isan gbon yi vavo Ogba. Why yaka? Oba Oghe do. When that day we Oghe. But Nigeria no go one. That day we don't Oghe. Okpeni. Ya swe. Adomia obi awemi nike ya fe. Sokman arete Oba. Were edoka. Oba Oghe do. Ko eva me ya yo gbabo. Oke o goye wo. Oke o goye va. Oke o goye ha. Oke o goye ne. Oke o goye san goye. Gone. Wanta no cool. Okay. 4 and 5. Number 4. Obia. Ori D-O. Oba Oghe do. Oba Oghe do. No position. Obia Ori D-O. Geo. Oba Oghe do. Oba Oghe do. Wọ́n la dia. Oba Oghe do. Oba Oghe do. Okay. Number 4 and 5. Aigbe. Abutuawa Ogbe. Osunde Ogbe. Asozigbo Ogbe. Sageduwa Ogbe. Ibi edo ya. Ya ni edo naka. Ya wa akobodi ya. Oh. Ewata siagwa yi. Oba Oghe do. Opa kana ike. Cool. Opa kana ike. Ona Ugano. Iye ha agbon yi. Iye ha agbon yi. Isen Ogbabo. Isen. Oba yi wa na. Oko. Oba yi wa na. Isen ma wa ya yo Ogbabo. Be den do ya gwan. Oba yi wa na. Isen me wa ya yo Ogbabo. Unda be den do ya he ni aka. Oba yi wa na. Okay, goye wo, goye va, goye ha. Goye ne, ho. Goye san, he. Goye san, goye ha. Gone. Iye ha awa gbon yi. Iye ha aya gbon. Iye ha na number 1 no pa bang bawo. So, number 1, obi a yi o wi ani a oba yo wa na. On the magba. Nika ya ma ya yiwe Ogba. Wage. Okay. Nupo giver. Obi a yi u wi ania Oba yu wana.
Ọba Yuwana. Nupoge ha. Obi a e ri a yi u wi a ni a. Ọba era Yuwana. Anything eh. Doge. Obi a eri a yi u wi a ni a. Ọba era Yuwana. Nupoge ne. Nupoge Obi a yi uwi ani a. Ọba ayé uwa na. Ko? Nupoge sen. Obi a yi uwi ani a. Ọba ayuwana. Nupoge ha. Obi a ri a yi uwi ani a. Ọba era ye uwana. Ọba era ye uwana. Okore. Ira mi mami enye dono. Aya kai. Efe oni uwa. Uwa o efe. Ọba ye efe na. Efe oge via. Ai de ba men. 2 3 4 5 6. Ai de ba men. Eso zigbo ogbenewo. Ogbenewo. Abusawan 2 3 4 5. Ogbenewo. Mario de Pogisen by enu pogi han Mario de by Richard Osunde Ogbeya Ogbesusen Isusenum Ogbeleya 2 3 4 5 and 6. Ọba ayé uwana enini ayaka era nakwa igata o mege enini ayaka ọba ayé uwana Ọ̀pọ̀bọ́ ni bíẹ́dò. Ọ̀pọ̀bọ́ ni dóhìá. Ọ̀pọ̀bọ́ ni màhíá. Ìṣẹ́gun ọ̀làwà. Ọ̀dọ́mọ ìtì àwà náà dógún ẹ̀wẹ̀ èèyàn ẹ̀dẹ̀ náà náà. Màkà ẹ̀wẹ̀ ẹ̀wùdó àlọ́gbèrà àmà ẹ̀wẹ̀ nìta. Ó sì ẹ̀mà náà ìmọ̀ ní fọ́ náà wẹ̀ wẹ̀ gbé wẹ̀. Sábà wẹ̀ ṣe ní láti ẹ̀dẹ́ ni màá wẹ̀. Ìtẹ́mẹ̀ ni màá bá wà bókíán yálè. Abùsọ̀wọ̀n ọ̀bókíán. Osunde ọ̀bókíán. Sọ́zìgbò ọ̀bókíán. Ṣàjọdúwà ọ̀bókíán. Osunde ọ̀bókíán. Àìwé náà àì. Yàn fóònù ọ̀rẹ́ yẹn náà. Okay. Wàyà bókíán wà wẹ̀ sí o. Náà ó nu wà ẹ̀yẹ wà. Sẹ́ wàwọ́ rẹ̀ dùn dùn sábà wọ́ wà nu wà. Sẹ́ ẹni wà ẹ̀rọ wà ìṣẹ́ wà ẹ̀ hàn ọ̀rẹ́ wà ní sí. Wà bẹ́ wà wò. Wà náà dé bàmà wẹ̀. Ẹ̀ẹ́dù wà gà tàn wà gbọ̀n. Wà gà tọ́ wà ìpẹ́. Àbí bàbá yẹn yà fẹ́ wà á mú sọ́wọ́ ni wà o. Sẹ́ ọ̀nà rẹ̀ dò. Ẹ̀dùn náà wà tà. Ẹ̀dùn náà wà rè. Edo never want all fully man you. He said, "Oh, I'll phone you. He said, I got jelly bad more. He said, in my heart, my heart, he said, my mama, my you man. He said, oh, by way, no redo. Oh, he told Quebec, Rama, why Rama, oh, your peon, do gay, oh, by little boy for, he said, about talk by, he said, wàyà wẹ̀ sí o ụzọ ànọ̀dé òkè ọgbọ̀n ẹ̀tí òsàlógbà àákàn ẹ̀rẹ̀ mọ̀ ẹ́ máa yẹ èèyàn ọgbọ̀n ọ̀rẹ́ nínà ọ̀ àyè èèyàn ọgbọ̀n yà gbọ́ bó kí ànú wàyà fẹ́ wà gbé kọ́ ẹ̀ o wà bẹ́ wà o ọ̀rẹ́ bàbá dó ọ̀rẹ́ iye dó ọ̀rẹ́ tẹ́yà dó ọ̀kẹ́ ẹ̀rẹ́ o wà bàbà
Bye bye.